wa ò ní bàjẹ́ o. Ẹ̀yin náà láǹfààní láti bá a dá sí 08154321079 lójú òpó tá a wà àti 08181111079. Kí lọ̀nà àbáyọ sí láti ẹ̀fẹ́ kẹ́ ẹ bá a dá sí púpọ̀? Kí ni tí àwa tá a wà ní àdúgbò kọ̀ọ̀kan lè ṣe? Tá a bá ń kófìrí pé ilé kan tá à ń wò yìí ó ṣeé ṣe kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí, kí ni táwa náà lè ṣe? Ẹ kú ìrọ̀lẹ́ o. Bẹ́ẹ̀ ni ojú táyé lè tó tẹ̀ ẹ́ wọlé sí. Iléfe. Kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀? Ó ti fi léfe. Ó fi léfe. Bàbá yé wa ni. Mo bẹ̀rẹ̀ sí ní gbin pa ẹlẹ́dẹ̀. Gbòjé mi ni mo ṣe léfe. Ìyá àwọn rò pé ó dùn ẹran ló já sí ni. Ojú òpó 08154321079 la wà àti 08181111079. Kí ni ipa táwa fúnra wa tá à ń gbé ládùúgbò lè ṣe? Àwọn CDC, àwọn CDA, torí pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ ó kan àdúgbò kan ju àdúgbò míì lọ. Ibi tá à ń gbà á kọjá tá a rí pé léyìn ó ti ń dẹgẹrẹmìtì. Kí ni tá a lè ṣe? Tí kákan máa wò ó ni títí tí wàhálà ẹ̀ ó fi ṣẹlẹ̀. Bàbá rí i pé bọ́n ṣe ń kọ́lé kan ọ̀nà tó ń gbà á kọ ò dáa. Bẹ́ẹ̀ èèyàn bá sọ ṣòfófó ló ṣe àbó fi dẹ́mìí àwọn èèyàn sí kí wàhálà má bàa ṣẹlẹ̀. Ẹ lè dá sí i náà lójú òpó Facebook tá a wà yẹn. Èyí tẹ́ bá ti lò níbẹ̀ náà ọ̀dọ̀ wa náà ló máa bọ̀ sí. Ẹ jẹ́ ká wọn sọ̀rọ̀ àtẹ́yìn. Adé máa sọ̀rọ̀ ọdún tó ti pọ̀ yẹn. Ẹ sójú kò fáwọn ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ ẹ mú wá. Kọ́ fáwọn akọ́jẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wọn máa ó yá. No, nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bákan ẹ kàn wọ́n wọlé. Ojú òpó wa yẹn ló ṣe bákan, èrò náà ń wọlé síbẹ̀. Ojú òpó yẹn ni ò fi bẹ́ẹ̀ dámọ́rán dáadáa. Ìyá Ìjẹ̀bú fẹ́ sọ nǹkan kankan. Sórí jẹ́ ń fi àkókò sọ̀rọ̀ ráwọn rọrọ̀ kan wújọba rọrọ̀ kan. Torí fọ kò ṣẹlẹ̀ wá ìjọba adébẹ̀ ọlọ́mọdé kan kẹ́ni ní kiri ní àṣẹ o. Wọ́n yẹ kan ṣe rìfọ̀ kan fi ìwúbọ̀ kan lẹ́rìí jẹ́fọ́ kó òórùn rètò ládùúgbò níbikíbi wòlé kọ orúkọ rẹ kọ kódà etí lẹ́ni lórúkọ kan sọrí bẹ́ẹ̀ fọ wulé wáyé obi wáyé rọkàn ṣẹlẹ̀ ẹ̀ làbójútó ẹ̀ là wò ó kò sọ wọ́n sọ gẹ̀ẹ́sán bọ́ọ̀sì àbíkọ́ ti ń pè ìrùkìní yẹn kan ṣe yẹn á tètè máa dóòlà ẹ̀mí àwọn ènìyàn nìjẹ́ kó kẹ́mi wọn kó wọ́ ewu ìwúnyà kọ̀ọ̀kan wú kejì kó rí dédé láńlọ́ọ̀dù rẹ̀ jẹ́ fọwọ́ oníkanran mú gbà kan sọ̀rọ̀ àwọn ìwọ́rí ń gbé ẹ̀rẹ̀ kọ́ lù ẹ́ lò. Hello. Ẹ bá yí rédíò yín wálẹ̀ yàtọ̀ ẹ bá yí wálẹ̀. Hello ṣé ẹ ti yí wálẹ̀? Ẹ kú òǹbí rédíò yín ẹ kú òǹbẹ̀. Hello ẹ kú ìrọ̀lẹ́ mà o. Hello. Hello ẹ kú ìrọ̀lẹ́ o. Kí lorúkọ yín ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀? Ẹ yí rédíò yín lẹ̀ tàbí kẹ́ ẹ kúrò níbẹ̀. Ẹ ṣeun láyé. Ojú táyé lè tó tẹ́ ẹ pè wọlé sí o. Ọlọ́run bá wa tó. Kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀? Kí lorúkọ yín? Ìyá Fúnkẹ́ láti Ṣàngó Ọ̀tà. Ẹ bá dá sétò wá. Ẹ dá síbẹ̀ ní wípé díẹ̀ lọ́wọ́ àwọn tó ń kọ́lé, díẹ̀ lọ́wọ́ àwọn ìjọba wa. Ẹ wo irú ibi tí wọ́n dé Ọ̀tà yìí náà. Ṣé bí wọ́n fẹ́ kọ́lé síbẹ̀ náà? Ìyẹn níbo? Ní Èkó. Ok. Wọ́n ṣe gbé Ọ̀tà jìnnà jù. Tí wọ́n bá kọ́lé tán tóbi bá gbé ilé lọ́kọ́ lọ́wọ́ àwọn tó kọjá àbọ̀wọ́ ìjọba wa kan. Ẹ jẹ́ káwọn ìjọba wa kan bá wa ti ilé tí wọ́n ń kọ́. Torí pé ẹni tó fi ń ṣòfò ti pọ̀ jù. Ó ti pọ̀ jù wọn fẹ́ kí Nàìjíríà kan ó ní àlàáfíà. Ó dáa. Ẹ ṣeun adúpẹ́ o. Wọ́n sì jọ òun láńlẹ́dì ẹ o. Láńlẹ́dì ta ni? Tọ̀dọ̀ ẹ láti Ṣàngó. Àwé mọ̀fọ́ba láńlọ́ọ̀dù rò ti kala rẹ̀. Ọlọ́run ti ṣèyẹn kú òun. Wà kó. Àgbọ̀ ọmọ bá lọ ilé ìwé ta. Wọ́n ní kó o múra sọ̀rọ̀ ara rẹ.
0815433. oní ìní bá owó tí ẹ ní ṣe o sì tún mú apá o sì tún wá dojú kọ mí. kì í ṣe ó ń wálẹ̀ plọ́ọ̀tì kan 50,000 lẹ́kí wá rí eré yẹn rò bá ẹ̀rọ gbogbo ni ṣebí báyìí máa lọ ṣe bó mú jàbú dání. ṣòwò kọ́ ni 50,000 Eré owó ni Yorùbá àbí kò ní iṣẹ́ ìgé èrò. a lè sọ bàbá lẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ bóyá bí 50,000 pounds ni ẹ̀. ní kí ni mẹ́lá jókòó ara ẹ̀. kì í ṣe dọ́là. dọ́là jókòó tiẹ̀ ní rẹ̀. ọjà yìí dọ́là ni ṣé lórí gbọ́dọ̀ $1,000 rí. mo rí o ìwọ nínú ìwé. bọ́fẹ̀ ni kì í sọ Bọ́fẹ̀ kan rí. inú ìwé kẹ̀ ni bọ́fẹ̀ ni kì í sọ. inú ìwé ni àbí ó fọ́tò. àwa nílẹ̀ bàbá tè nílẹ̀ yà nílẹ̀. Kétu nìyẹn. ilẹ̀ oko Wo ilẹ̀ ọ̀dọ́ yín éka 6 bóyá ló ti lè ju 200,000. ìlọ́lọ́pàá o ké omi ni Kétu. ìyálà ya ṣé bí kétu. níbi sí bí tó tiẹ̀ mú yín ṣe kétu kétu bí tó tiẹ̀ mú. Kí lorúkọ yín ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ jàre? orúkọ mi ni sínú bá ń kọ́ ilé ayé dáadáa. ẹ bá sí ní ilé fèsì náà Ààrẹ ló dé rẹ̀. Èló ni Bẹ́ẹ̀ náà wọ́n sínú. talẹ̀ plọ̀tì ní tata? ẹ nígbà Èló ni plọ̀tì ilẹ̀? bẹ́ẹ̀ sọ iye kan ọjà ìbọn fẹ́ rà lè kọ́ wa bá sí ni. ó máa ó ní bàbá àṣírí máa tú. ìrírí ni o ńgbà ṣe gbogbo ẹbẹ wọn kì í ti dìfẹ́ lọ́bù. ó ti dìvẹ́lọ́pù. ilé ìbámubámu lẹ́kọ̀jọ. àmọ́ da náà ọjà gbogbo iná ti ń tàn lábẹ́ ìgbẹ́ Ẹ máa káàkiri. dá sétò jàre láti tata. lẹ́yìn bàbá jí ń pè ilẹ̀ bá ti tánú ọkọ̀ máa bọ̀ ilé. o ṣeun kàkà sí ẹ. ilé ti kù mí ẹ má wẹrẹ fọwọ́ mọ́ o. òkè ọṣà ta ipò tán ìpà ewé gẹ̀rẹ̀dẹ̀ kò sí lẹ́kàn ìwé yóò lò nà mú tó gbẹ̀lẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ló lò nà ṣe site manager. Ẹ jẹ́ agbọ́bọ̀ àkẹ́tì. À ń gbọ́ yín jàre. ológun àjà ṣé wò yọ yẹ ni. ó ti kó nìkan tó ti ń pọ̀ àwọn ará ìlú kan máa wò ó lé àwọn yẹn náà gbénú ẹ̀ gan ọ̀pá ìfọ̀n pé ní òun kú. báà ni ìwà ṣe ronú rẹ. ó ní ẹkọ tí ẹ lè pè nírú ẹ kí n lọ ó ní ẹkọ lè pè nírú ẹ. lórí ti tẹ̀ ń bá ní o ọ̀pá ìjẹ́rìí tó ní kò lè gbénú ẹ̀. Ẹ lè gbé nínú ẹ̀. ọ̀rọ̀ ẹ yé mi ó yé mi ọ̀rọ̀ rẹ yé mi. Ẹ ṣe ń jàre ẹ̀yin. Àbí ẹ̀yin ẹni ẹlẹ́ni tó yẹ pé jẹ́jẹ́ ẹ̀yin ilé bọ́ngálò lẹ́yìn ọ̀rá ń gbé jẹ́jẹ́ ìyá jẹ́ kú. Hello. Oh. ilé fe Kí lorúkọ yín bolẹ̀ tí kí lè bá wa ṣe sọ̀rọ̀? ṣètò iye wa dísẹ́lá Ó yà àti nẹ́rùn. ránṣẹ́ wa tinú wọn dẹ̀jẹ̀ lè fi. ilé fe líla òun kò bí aláya ní ọ̀tọ́ bá òun ní ìwọ̀n bí ọmọ ìlà lòun. òun ní kò ní omi kò dẹ́rùn. ṣé o fẹ́ gbètò Ẹ ìmọ̀ràn dàpọ̀ ẹ bá lọ́wọ́ wa. dá sétò jàre. Ọyá ìdásínú ọjà láti là. Sọ̀rọ̀. Hmm. Lọ́tàn. Ó ti dáa. òkè là ń sọ fún wọn. kí wọ́n ti lẹ́ kí wọ́n kọ́lé sí Kétu. ẹjọ́ ọkàn ẹnu ẹ̀ kí bẹ́ẹ̀ kò ṣe sí wàhálà. Ẹ̀yàn lè mọ wá ṣe excursion. ó dáa ìkọ́sẹ̀ kéèkó ni ohun gbogbo ẹ ti di gbangba lọ. ilẹ̀ oko. táìmù ti lọ. èbú lẹ wá bú lórí rédíò lẹ́nu. èbú èbú. Kétu lòun náà Kétu lòun náà olóòkò sòrò. ọmọ sọ ẹ wá bá wa lọ. ìyẹn lọ́wọ́ òsùnú òsùnú kú. Ọlọ́run. I appreciate the topic. àwọn ilé tó bá ti ga yẹn. ilé ikú. Ẹ̀ka lè ká máa. yóò wọlé sùn bẹ́ẹ̀ ẹni lánàá. ẹlẹ́ni. Àwọn rí ó kọ̀ọ̀kan. tíráàpù lè yẹ kókó yẹ kó tẹ̀sí wọn lọ gbà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sétò yìí àjọṣe wa ò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ń pè wọlé ẹ̀yin tẹ́ sì ń kàn sí wa lójú òpó Facebook wa a dúpẹ́ lọ́wọ́ yín. Mo ti rí ọ̀gbẹ́ni Isbana Treasure wọ́n láwọn inú àwọn dùn àwọn mọ rírì àkòrí tá à ń sọ lónìí ìyẹn tọ́pìkì wa tòní torí báwọn èèyàn ṣe ń gbẹ̀mí mì lórí àwọn ilé tó ń dàwó yìí ò dáa Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ ṣeun a dúpẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ o. Bákan náà Akeem Ọdúnbàkú owó tútù wọ́n ní ẹ̀kú ètò sáà Abíọ́dún Olúṣọlá wọ́n ní ojú ojú táyé ẹ ṣeun ẹ̀yin náà láǹfààní láti mọ bá a dá sétò yìí ẹ máa ṣí ẹ̀ káwọn míì náà sì máa lórí ọ̀fẹ́
láti máa rí i wò. Lóko olóòtú ètò yìí dókítà Adéyínká Adégbìtẹ́ ojúlówó kọ́ńdélé ọmọ bàbá tíṣà. Wàhálẹ́gbà ẹ máa bá a dágbére wá. ẹ̀yin náà ti gbọ́ ìbá ti kan kí kálukú kó ṣàtúnṣe lórí rẹ̀ èmi rẹ̀ Olúfẹ́mi Oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè ó dọ̀jọ́ mẹ́jọ láṣẹ Ìdùmarè. Ó dìjọ́ mẹ́jọ. Eléèbú Akétu. ó wà ní àfidáfíìtì láṣẹ eléèbú. tó ní eléèbú ṣé mo bú ẹ wò Akétu ó bú mi o. iwájú ẹ súnkì kan ní jẹṣu egbò àwédẹ̀bú kódà tóun yìí mo sì fàkẹyẹ lòmí ń jẹ ẹmẹ́ẹ̀tọ́ abáyé ẹgbẹ́lẹ́gbà pa nà yìí ń fẹ́ lọ tó ayà mi ń jánu fífẹ́ hàn kí báyé wá pápá ńlá ṣojú ráúráú ẹ bá a dágbére fáwọn aráalé kẹ bá a. ẹ̀yin ará mi ó dijọ́ mẹ́jọ pápá láṣojú ráúráú lọlé Sunday Taiwo lèmi jẹ́ o. olùlẹ́mẹ̀ pápápá. àwọn ẹ̀yin ará alẹ́ kí wọ́n ní kẹ́ máa bọ̀ ní Kétu kẹ́ máa kọ́lé sọ́wọ́n. ilẹ̀ òwọ́n ń bẹ̀ ó ní 2,000 ní éka kan. ṣé wọ́n bẹ̀ sọ yẹ wọ́n sọ yẹ ẹ̀ fẹ́. 15,000 ní plọ́ọ̀tì kan 120 by 60 ní. lọ́dọ̀ ìta wa. ìyá Ìjẹ̀bú. ṣíìmù ló fọwọ́ ní pè mí. ẹ bá a kí àwọn aráalé. ẹ̀sùn ẹran nìyẹn ẹni ojú ní tẹ́ ẹni òdèdè ń ra àkójọ ní dúkìá ẹni dààmú ẹni ò náà ṣe é jù wá. gbogbo lóde ẹ̀ kájọ máa lọ ní ọjà yìí. ájì ara màlífà agbọ má bí wọn orúkọ tèmi títí gbàmúrẹ́ra má fi padà káwọn náà làáfíà o. ní ìtàkàtà jìdó sẹ́yìn Mr. Adéyẹmí ṣé èsì pé. ẹrù ń bá àwọn ti kà lára ẹ ṣó jẹ́ wọn náwó. ẹ ti àìpù àwọn kan ní ẹ̀jẹ̀ sanwó wọn. ṣó ìyẹn ṣe àìpù. ìyá Ìjẹ̀bú jọ kájọ máa lọ kò lè dárìn. kí dẹ̀ ṣe ṣáàjọ wa ná. Ẹni dọ̀fẹ́ lónìí náà. Omi àjọ ọmọ ọ̀dọ̀ àgbà ń lo ọ̀fẹ́ ìṣòwò yá. Ọlábọ̀dé the humble presenter olóko tèmi o. Mò ń fàsìkò yìí kí àbúrò mi dáadáa títí láyọ̀ Samson tí ó fẹ́ ṣèyàwó láìpẹ́ ọjọ́ àpò láyọ̀ àjọṣe wọn ò ní bàjẹ́. Àǹfààní ń bẹ fẹ́yìn náà kẹ́ ẹ darapọ̀ mọ́ lórí ètò yìí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ pè 08066558085 08066.